ẹ̀ǹtẹ́ ẹ̀yẹ̀ fún arólóyè yìí wà láìkọ̀ gbádùn kábíyèsí ojú tí wá pa jí ọmọ àwò pé olóyè òun lọ bá yẹ̀ fún wa lórúkọ ẹ̀sìn fún àlùwò tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ àtọ̀nífẹ̀ bá níwà láàrin ara wọn kí ló kẹyìn àfáà níbẹ̀ ọmọ lásán mọ́kọ̀ àbùkù bàbá nílùú wo bàbá wa Akégbàgòdì bọ́ jẹ ìmáàmù ni bí ó jẹ ìmáàmù ni bàbá wa kábíyèsí ṣé wo Olúwo ojú tí àwọn tájọ́ máa wò pé ṣé bí wọ́n ti bí aná rèé olórí ọba fún gbogbo lẹ́yìn fún gbogbo mùsùlùmí ọba Olúwo ni ìlú wo lẹ́ẹ̀dẹ́bẹ̀ tẹ́ẹ̀lẹ̀ bá kí ó níbẹ̀ ta ní ń bá wa fa wàhálà ta ní ń bá wa jà ẹ̀dàpọ̀ ìjà máa ń da sùúrù sí gbogbo ẹ̀yà àgbàlagbà tó yẹ kẹsàn tẹ́ dákẹ́lé ṣe ara dáwà tí ó máa lásán ṣe yẹn sára ṣẹ̀ríà náà nìyẹn ṣe ara àkídà tí ó náà nìyẹn Olúwo náà olórí gbogbo ọba mùsùlùmí ilẹ̀ ìlú kọ̀ọ̀kan náà ló ní ọba ayé sì mọ̀ kí gbogbo ìlú àfáàdé ẹni ẹ̀kọ́ bá wájà kí ló tó fi jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ tí ó lè máa dá wàhálà sílẹ̀ ilá máa sọ ẹ̀dàkùn wọ ọkùnrin yìí ìjà lọ bẹ̀rù Ọlọ́run ẹlẹ́kejì ń bẹ̀ ó ní bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ bàbá lọ́nà járe pẹ́ ó ní Aláàfin gangan ni olórí aládé subhanallah inna lillahi wa inna ilayhi raji'un ọmọ lásán ní Aláàfin gangan ni olórí ọba olórí aládé ilẹ̀ Yorùbá ipé torí pé òun làwọn mọ̀ ẹ̀dàkùn náà àwọn lọ́balọ́ba tí ń bẹ́lẹ̀ Yorùbá wọ́n mọ olórí láàrin wọn kí ni tàwa àfákílódé tó fi já sí pé bẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ wàhálà báwọn sàlàfíà ayé àwọn eléré ibú jẹ́ àwọn olórí ibú ọ̀tá ìsìláàmù tí wọ́n fẹ́ gùn dìrò mọ́ríkàsì ìwé iná wọ́n ti bẹ̀rẹ̀ ṣe ìwé nìkan ní bẹ́lẹ̀ Yorùbá ní kí ló tójú ọmọ tì yí ni ní tó jẹ́ kí n tẹ́lẹ̀ sí fídíò ní pé ojú sì ń tì mí tá bá fẹ́ sọ bá gidi olórí aládé ilẹ̀ Yorùbá tọ́jú ọba Oòduà bàbá wa Aláàfin Ọ̀yọ́ olùgangan olórí aládé ilẹ̀ Yorùbá kí ni tàwa àfà ní bẹ́ẹ̀ gbogbo wa tá a wà níwò tá a dáa ọ sọ̀rọ̀ bẹ́yẹ ṣé kò sáwọn àfáà tí wọ́n kí ó nílé Ifẹ̀ àbí wọ́n ní àdàbà ń pè gèdè bí ẹni pé ẹyẹ lè sì gbọ́ títí orí tíró ọba wa Láàfin gangan ló jìnà ọba ọmọ Oòduà olórí alátọ́wà lẹ̀ Yorùbá òun gangan lọ́wọ́ tí ẹ̀ kìí sí ìyẹlẹ́bọ tí tọ́wà lórí ìtẹ́hun àwọn olóṣèlú ní àyàn gbogbo ẹ̀ sí fẹ́ yanjú náà kí ni wàhálà gbogbo ẹ̀yà àgbàlagbà tẹ́ wà nílùú òwò tẹ́ dáa lé Ọlọ́run obìnrin lè rè o àkíkọ̀ wí o fídíò tí mo ṣe lánàá ẹnìkan pé mo ti yin mo ti sí èèyàn sọ pé mo yin àfáà mi pọ̀ mo ní sí àbùlákì ló gbé ó ṣiṣẹ́ ní Islam nílùú ẹkí ẹ̀kàwé bàbá ìlú gbé olúwo àwọn ìfà kí mi mọ́dà ẹ ti yin mo ti yin àfáà mi pọ̀ àléébù ní kí n yin àfáà mi èèyàn wá ń sọ wípé ọba olórí ọba gbólẹ̀ Yorùbá ọba wa Aláàfin Ọ̀yọ́ ni tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ àtọ̀nífẹ̀ bá níwà láàrin ara wọn kí ló kẹyìn àfáà níbẹ̀ tí bàbá mi bàbá wa Olúwo Ṣéhù Télú tó bá ní wàhálà pẹ̀lú àwọn ọba Olúwo ibẹ̀ yẹn àfáà àtẹwà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Olúwo ibẹ̀ yẹ kẹ́ ẹ máa tó yẹ kẹ́ ẹ máa dákun àtàmùrú náà sàbìlbìrì ẹ̀yìn lẹ́ ń pàwọn ìlàṣẹ dáadáa tẹ́lẹ̀ gbé dáwà lọ́wọ́ wa tansawna anfusakum dáadáa tẹ́ ń pariwo yẹn kù sí lára tí náà wa antum tatluna al-kitaba síbẹ̀ ikal Qur'an afala ta'qiluna ẹ̀ nílá aka yìí ni afala ta'qiluna orí yìí kú ni ọmọ lásán jọmọ fọlọ́m bíọ́ mọ́kọ àbúgbà wà lùwọ́ mọ́ ọ̀rọ̀ ààrin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ọ̀kàfà wọn ìjọba náà dìlé yín ẹfà wọn lọ́balọ́ba lẹ̀ ẹnìkan lórí ọlọ́ba nígbòlẹ̀ Yorùbá dáàdìpì lórí ọmọ ọba nílẹ̀ Yorùbá bàbá wa Aláàfin Ọ̀yọ́ ní ẹnìkan tó bá ń pèrè ní ọba lórí ọba ẹlẹ́bọ ni a lè gbà fún kí ni wàhálà àti tíya bẹ́ẹ̀ yọba wọná àwa mùsùlùmí àwa àfà a lè fìyà sínú náà bẹ́ẹ̀ yọba sí wà Àlùjánnà àwa àfà a lè fìyà sí Àlùjánnà á jùlọ Ọlọ́run ni pé qala Allahu Ọlọ́run wí báyìí qala Rasulu Ànábì wí báyìí tó bá wọ Ọlọ́run ó lè ní ọmọ náà tó bá wọ Ọlọ́run ó tó lè ní ọmọ náà kí ni wàhálà àti wa mọ́kọ̀ àbùkù bá wa nílùú wò máa o dákun bẹ̀rù Ọlọ́run àárín lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹ fi bàbá wa Ọọ̀nìfẹ̀ lẹ̀ ẹ fi bàbá wa Aláàfin lẹ̀ láàrin ara wọn àwọn ni wọ́n bí wọ́n ṣe ń tòkò láàrin ara wọn ojúlówó ọba táwa lè gbà fún tá àgbà kọ́ bá ní nílẹ̀ Yorùbá ojúlówó ọba Oòduà olórí ọba tá àgbà fún yìí ni bàbá wa Aláàfin kí ni tá lẹ́yìn kéèwò níbẹ̀rẹ̀ àkọ́dá nítorí gbogbo ẹ̀yà bàbá tẹ́rẹ̀ rí fídíò yẹn níwò tó bá sọ débì kan táwọn èèyàn mi bá wá fèsì wa nílùú wo àwa ní àwọn akẹ́sọ̀rọ̀ tí ọ̀dá sí ìlú wo àwọn ọmọ wo ọyà ajá kí ló dé tó fi jẹ́ pé tí wàá lọ́ọ́ bà bẹ̀rẹ̀ ìwúrí tí máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó dá wàhálà lẹ́jọ́ kìíní àná tí bàbá wa Habibullah Adam Abdallah ló jẹ́ fi sọ̀rọ̀ pé ẹmú Sheikh Adam wà nínú wo ṣé mùdírù mẹ́ríkà sí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́yẹn rí yóò bá ní ọ̀rọ̀ ní kómokómo ro wa ọmọ tí bá ń kọjá ayé sọ fún náà pípọ̀ náà yẹn àgbàlagbà ń lù ìtẹ́ dáa lé ní dàlẹ́ tàbùsí ẹ̀dá kò tó Ọlọ́run kéèyàn tó máa tanu bá àárín àwọn ọba pé ọba kan ní ojúlówó ọba kan ní ojúlówó ọba kan là ń gbà fún ọba kan làwọn ọgbà fún ẹni tá a máa lò lórí aládé ilẹ̀ Yorùbá ọba Ọ̀yọ́ ní ẹgbọ́rọ̀ èyí tí àwọn olóṣèlú yàn yẹn tí a ń pè lórí ọba ilẹ̀ Yorùbá wọn fẹ́ yanjú kì í sojúlówó ọba kí ni tiyín níbẹ̀
ẹ kírun ẹ gbààwẹ̀ iṣẹ́ tọ́lọ́ náà wà fáànù ẹ ṣe dáadáa ẹ mọ̀ sí tí ọ̀dà kí ni wàhálà láti fi lọ máa ta sí ọba àgbà bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba ni tọ́lọ́mbà ló àlìjánnà ọlọ́wọ́ ọba ẹni tí ọwọ́ bẹ̀ iṣẹ́ ẹbẹ̀ náà ni ó ṣe kí ló dé tó fi já sí pé asáfẹ́ràn ká máa dá wàhálà lẹ̀ nínú ọ̀rọ̀ tó wọn lásán tó wá sọ ó ní tá a bá da gbogbo ẹlẹ́bọ olóòṣà àti kìrìsìtẹ́nì pọ̀ nílẹ̀ Yorùbá ó ní wọn ò tó àwa mùsùlùmí Yorùbá ní ọ̀rọ̀ ní máa kómokómo rù wá kí ló dé ẹ̀yin bàbá wa lù wó tẹ́lẹ̀ gbé ṣẹ̀rí àdáni ṣẹ̀rí àlòdélẹ̀ ìkẹ́ ẹsẹ́ o nígbà tí èèyàn bá ń ta sílùú olù tí ń sọ̀rọ̀ sọ́ba kan tí ń dọ́gba kòwé mọ́ lóòótọ́ kọ̀ dá kọ́ bàbá ìta gbogbo wa nílẹ̀ Yorùbá ta ni ọmọ olórí aládé nílẹ̀ Yorùbá àtọmọdé àtàgbà lọ́mọ yìí pé Ọọ̀ni Ilé Ifẹ̀ lórí aládé ọmọ lásán wà sọ yìí pé ẹni táwọn gbà lórí aládé lẹ́yìn ọ̀ní bàbá wa Aláàfin Ọ̀yọ́ torí òun ìṣẹ̀lẹ́bọ ọba táwọn olóṣèlú jẹ́ yẹ ọbẹ̀ ẹlẹ́bọ ni kí ni títí ẹ̀ ẹ̀rọ aníwẹ̀ wá dáálé dáwà náà ní ṣe ara ṣẹ̀ríà náà nìyẹn ara àkídà nìyẹn ó tún wá lọ́bọ̀ ọwà ìdọ́gbọ́n sí yẹ̀yẹ́ fún bàbá wa kí ó gbàgbòdì bẹ́ẹ̀ tí wọ́n yan ẹnìkan tí kọ̀dá kọ́ wọ́n tí ẹ̀jẹ́ yàn ọ̀tá wọn lọ́rùn tí èsẹ̀ tó gbèjì elégún tí èsẹ̀ tó gbèjì olóró ìmáàmù tí yàn ń lu Ọ̀yọ́ ìmáàmù tuntun akíyín kankan ò ní ṣe yín bàbá wa kí ó gbàgbòdì bọ́ jẹ ìmáàmù ni bí ó jẹ ìmáàmù ni ìtọ́lọ́run Allah ṣe fún wa kí ó gbàgbòdì ọlọ́mọdé ọba jẹ́ ẹ̀sà ìmáàmù jọ nílẹ̀ Yorùbá ẹ̀mú méje wá nílẹ̀ Yorùbá nínú ọlá nínú ipò nínú ọkọ nínú àlùbáríkà tọ́lọ̀ ń bùn bàbá wa kí ó gbàgbòdì ìmáàmù mélòó nílẹ̀ Yorùbá ẹmú máàmù méje wá jáde fúnlẹ̀ Yorùbá irú ọlá àlùbáríkà tọ́lọ̀ fún bàbá wa kí ó gbàgbòdì bí wọ́n bá wá gun ìmáàmù tọ́lọ̀ wọn bá wá fi lé wọn lọ́wọ́ eléwọ̀n mábùkù wà ọlá tọ́lọ̀ ń kólé kí ó gbàgbòdì lọ́wọ́ lágbára Ọlọ́run kò ní dàrú iyì tọ́lọ̀ ń kó fún bàbá wa kí ó gbàgbòdì yìí lágbára Ọlọ́run kò ní wọmi àdàbà wà ń pégede bí ẹni pẹ́yẹ ilé ọ̀gbọ́ ṣẹ̀kí sí ti náà ṣe fídíò àdíkẹ́gbẹ̀ Ọlọ́run bàbá àwọn tó jẹ́ wọn ò fẹ́ràn ìmáàmù tó jẹ́ náà láti máa ṣe mùnáfìkí fún bàbá wa kí ó gbàgbòdì ni bá kí ó gbàgbòdì bá jẹ ìmáàmù ni aṣáájú ni bí akéwùgbà góòlù bàbá àlùbáríkà bí ọba jẹ ìmáàmù aṣáájú ni ẹmú máàmù méjì mẹ́ta wà nílẹ̀ Yorùbá tọ́lọ́ ń bùn ní àlùbáríkà bí akéwùgbà góòlù yẹn gbọ́lẹ̀ mbẹ́ ẹjá kóbi àbùsí ẹjá kóbi àbúrú gbogbo dáadáa yẹn a ní ọ̀n kí ọ̀rẹ́ àwọn tó jẹ ìmáàmù ìlú Ọ̀yọ́ ìmáàmù Ọ̀yọ́ tó lọ̀rẹ́ rẹ̀ wàlí kíburu yahu lọ́rọ̀ bá násìfà tún bì í wọn bàbá wa tẹ́ wà nílùú wo ọ̀rọ̀ ìkàn wá o gbogbo àwọn ọ̀rọ̀ tó lásán sọ yìí tẹ́ ń dáalé tí àwọn lúmí bá síjú sí aníwò ìjẹ́ lẹ́mi wá gbé ìjẹ́ lọ́pọlọ wá gbé ìjẹ́ ní orí wá gbé ẹ̀dẹ́gbẹ̀ jáde sùúrù sí pé bàbá wa àgbàlagbà fáà nílùú ẹ̀dákẹ́ sáwò bàbá wa ọba wa Olúwo ṣe kábíyèsí o ẹ̀ntẹ́ ẹ̀yẹ̀ fún adólóyè yìí wà láìkọ̀ gbádùn kábíyèsí ojú ń tù wá pa jí ọmọ àwò pé olóyè lọ bá yẹ̀ fún wa lórúkọ ẹ̀sìn fún Olúwo kéèyàn wá rí báwọn kí ni ta fà pẹ̀lú pé ọba kan lórí ọba ilẹ̀ Yorùbá ilẹ̀ àwàgbà fún Aláàfin lágbà lọ́ba àgbà Ọọ̀ni lọ́ba kí n títí ń bẹ̀ àwọn lọ́ba tí wọ́n bájà láàrin ara wọn ni wọ́n parí ẹ̀ wàhálà ti ṣẹ̀ nílùú lọ́dọ̀ bàbá Olúwo pẹ̀lú gbogbo àwọn ọmọ ọba tí ń jà ẹ̀yin àfáà àtẹwà lẹ́gbẹ̀ẹ́ ọba bàbá Olúwo ó yẹ kẹ́ ẹ máa yanjú ẹ̀ ní ẹ̀rí yẹn ṣe ẹ̀ tó ń lọ ọ̀rọ̀ ọdún Ọ̀yọ́ kí ló dé sómi ètì wà níbo ni àwọn ni ìmáàmù tọ́jẹ́ lọ́yọ́ yẹ kódà bí èyí rádaràda ẹgbọ́rọ̀ ó ní ìmáàmù tọ́jẹ́ lọ́yọ́ kódà bí èyí rádaràda èyí òkùnú tó ń bú sábẹ́ àná Muhammad sallallahu alaihi wasallam ọmọ lásán fún tó wíhun bàbá tawa ọ̀gá tawa àfáà tiwa Habibulahi Adam Abdali lórí bàbá òbú sábẹ́ àná Muhammad bàbá òyẹ́ pé àná Muhammad ṣùgbọ́n fún bó ṣe wá fi ń kọ́rọ̀ oní òkúrú ní bàbá rẹ̀ subhanallah gbogbo tó gbẹ́kẹ̀lé tí ń gbọ́nú tó ń pè lágbára Ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ láti la ilaha illallah Habibulahi Adam Abdali bàbá tiwa ni ọ̀gá tiwa ni bẹ́yẹn bá kí mùdírù ákì bẹ́yẹn bá lọ́wọ́ fẹ́ràn mùdírù àníbàjá àmọ́kọ̀ wá lọ́mọ ayọ́ sùn títí táàfà wa tó fẹ́ràn mùdírù kún kìsà àwọn afọ́kùnrin kan èyí tí ń bú sàbíhun sàríwájá búrò yà rẹ̀ àbísọ̀ àbí ànábì ọjọ́ ìgbà bàbá rẹ̀ ọmọ lásán ìkejì ìwèrè kejì kẹlìbù tẹ́ẹ̀bà fi ìtàsí mùdírù orí yóò ti sílẹ̀ èyí tí mo sọ yìí gbogbo ẹ̀yin bàbá wa lùwò èyí afá wa lùwò tẹ́ dákẹ́ sára ọfà ọ̀rọ̀ tí ọmọ lásán tá káàkiri yẹn ẹnà sùúrù sí àwọn bàbá wa tí wọ́n lé Ọ̀yọ́ Amirul Muluki olórí gbogbo àwọn ọba ńlẹ̀ Yorùbá bàbá Olúwo la fún subhanallahi alazim ọmọ lásán ìwó ni mí ìwó ni ọ́ òsìnjọ́ ṣẹlẹ̀ àjọ wò fúnra wa ni ìgbẹ̀yìn tẹ́ ń pèmì lánàá tẹ́ ń halẹ̀ tẹ́ ń mẹ́sẹ̀jì mi sọ̀rọ̀ sí Abdulrasaq Abdulrahmani wọ́n ni wá tó ṣe sí Abdulrasaq Abdulrahmani sọ́wọ́ bàlú jẹ́ ni òsìn tẹ́ẹ̀sì ìwó ni mí ìwó ni yín àjọ wò fúnra wa ni kò ní jọ fẹ́ ṣẹlẹ̀ mo sọ pé kọ́dí asbaha subuhi isi àìnáyìn ilẹ̀ tí má fẹ́ ń tọ́ bá lójú méjì tí ó fi yín náà fídíò yìí fẹ́ kó gùn pọ̀ ẹ dàkún gbogbo ẹni tó bá ní kí ìdápẹ́ ìjẹba ń ṣí àrẹ dáadáa ẹ bá ń ṣí àrẹ dáadáa káwọn yìí pé àwa tá a jọ ọmọ babaláyé ní ìwà wa ń ké tí a bí ṣe ń sọ̀rọ̀ burúkú tí ń sọ̀hún àwọn ọmọ ilé Ifẹ̀ náà ń gbọ́ wọ́n sì máa bí tọ́rọ lọ àwọn ọmọ olúmi náà ń gbọ́ wọ́n sì máa bí tọ́rọ lọ
wọn nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa fèsì níwò táwọn àtàjọ Amẹ́ríkà sí tábà dáadé pé tábà ní ọkàn wa tó bá di pé àmọ̀já gégé lọ afẹ́ náà wo bàbá wa ọba wa Olúwo ṣé òkè ẹgbẹ́ o èyí tẹ́ fi joyè yìí ẹwọ́n tí ń wí lẹ́nu o lórí aládé kílẹ̀ yóò bá ọ̀ní ni tí bàbá wa Olúwo bá wí wọ́n lè wí ọba ni wọn àwọn ọba ní ànira wọn bó wọn ó búra wọn bó wọn ó kíra wọn ìwọ̀n ti wà fà sí bàbá rẹ̀ máa joyè ni tọ́bìkì kúrò ìfẹ́ kó gbòpọ̀ ó fi ní ọmọ lásán mọ́ kó àbùgbọ́ wa nílùú mà ẹ kò bẹ̀rù Ọlọ́run fi àárín àwọn lọ́ba alẹ̀ ẹnìkan là gbà lójúlówó ọmọ Oòduà tá a lè gbà lọ́ba ilẹ̀ Yorùbá òní bàbá wa Aláàfin èyí tí àwọn olóṣèlú yẹn ọ̀ní ń báyọ̀ àlejìkíni àgbà dàkùtù ọ̀rọ̀ ṣé ní ọgbà ni béèyàn ọgbà Ọọ̀ni Ifẹ̀ olórí adílẹ̀ Yorùbá bọ́tẹ̀yàn lọ́rùn bí ọ̀tẹ̀yàn lọ́rùn Ọọ̀ni Ifẹ̀ lórí adílẹ̀ Yorùbá àmúgbàtà ẹ bá sọ̀kù ọ̀rọ̀ nígbà tó ọ̀rọ̀ ọba dé tọ́ba di gbàgbàgbàgbà táwọn bá fèsì èyí táwọn bá lọ lẹ́mọ̀ sọ pé ọmọ àlè ni wọ́n àdásọ́rọ̀ owó wọn mọ̀ jọ wá gégé lọ ọ̀rọ̀ gégé náà lámọ̀ sọ afá àtàwà Abdulrasaq Abdulrahman Adamu làfá rẹ̀ ó sì ní tó ń bá ń bẹ láyé ká máa sàpọ́nlé inú ọgbà yẹn báwọn bá sí ń bẹ̀ ká máa sàpọ́nlé wọn ọgbà yẹn mọ́kàsí lọ́kàn mi ṣùgbọ́n ọ̀rọ̀ àlébù tí wọ́n yóò lọ́yẹ́ kí n jáde wípé gbogbo àwa mùsùlùmí lápapọ̀ta wà nílùú Ìwó ẹ fa ọmọ ilé tí o bàbá Olúwo kábíyèsí o bàbá mi Olúwo kẹ́ẹ̀pẹ́ o tẹlú kẹ́ẹ̀pẹ́ o òkú ọ̀rọ̀ tó máa ń fà lọ́tọ̀ ló sì kò sẹ́ni tí ọmọ rọ sọ o àwọn yẹn sì mọ̀rọ̀ gbọ́ o àwọn kéèyàn wọn ta fọ̀rọ̀ ránṣẹ́ ẹnìkan lọ́ba gidi nílẹ̀ Yorùbá ẹnìkan ní ìsọba gidi nílẹ̀ Yorùbá àwọn kìnnìkan àwọn ọgbà àwọn òsèké nìkan ọ̀tọ́ sẹ́ni àkàlẹ́nu ẹni tó lè pàtàn bàbá Olúwo lè pa àtàwọn ọba míì pé bó ṣe yìí táwọn ọba ń fà láàrin ara wọn àníra wọn ọ̀tọ́ sẹ́ni àkàlẹ́nu ọmọ lásán tó kọ̀rọ̀ mi nìyẹn mọ́kà àbùkù wa lùwò dákun ọmọ lásán mọ́kù àbùkù wa nílùú mà bẹ̀rù Ọlọ́run gbẹ̀yìn afáwà tẹ̀ wà lùwò tẹ̀ dáa lè tẹ̀ ń wòye bí ṣe ń bá lọ ńgbà ọba bá jẹ́bìkan tó bá lágbára tó bá di gbàgbà sọ́jà kọjú ìṣẹ́bẹ̀ ìkọjú ọmọ àtiwá náà ni gbogbo tíwa lọ́ bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìwú ni wọ́n ń ṣe kí ni ń gbé lórí kí tó wá mú fídíò wá sí ìdánilóró ó ní àwọn ìmáàmù ti bẹ́lẹ̀ Yorùbá ìmáàmù àlùbáríkà tó ṣe wà òkọ́sí rẹ̀ ó náà ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọmọ lásán ọ̀parọ́ àwọn alábáwá ní iná tuyóra aláàmùsálì àtàpá ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀ èèyàn bí ìgbín ní máa ṣe kí ni ní máa ṣàmìnà ìlú Ìwó kò ní bàjẹ́ Ìlọrin ò ní bàjẹ́ gbogbo Nàìjíríà pátá kò ní bàjẹ́ ayédè ò ní bàjẹ́ gbogbo èèyàn bàbá wa lù Ìwó ẹ̀fà àfà ilé tí ẹfọmọ ilé tí kẹ́nìkan káwọn mọ́ dá sọ́rọ̀ àwọn lọ́balọ́ba àwọn ní ànira wọn gbẹ̀dẹ̀ bá wo fídíò yìí ojú tẹ́ fi wò kò ní fọmọ yín lágbárí ọwọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́ fi ń ra dátà lágbára ọlọ́ba àdúgbò ní wọ́sẹ̀ náà àti bí àti àrùn ní wá a sì ní mọ̀ nira ẹ bá ń ṣí àrẹ̀ dáadáa mo pe program yìí ní ọmọ lásán mọ́ kábùkù wa nílùú Ìwó máa wò bẹ̀rù Ọlọ́run fàáyà àwọn lọ́balọ́ba alẹ̀ ẹnìkan lójúlówó ọba ẹnìkan lè ṣe ojúlówó ọba torí wọn à ní bú ọmọ wọn máa kó gbowó pọ̀ ní nígbà tó bá kó owó pọ̀ táwọn bá dalẹ̀ ẹ máa dá àmọ̀jọ̀rọ̀ Amẹ́ríkà sí lọ ìlànkè yìí o wọn yà bá wa dẹ́hùn ṣé ń tọ́ ọmọ lásán ṣe ìṣe sọ̀rọ̀ sílẹ̀ náà ni ká máa darí àwọn ọba rúlẹ̀ Yorùbá sọ̀rọ̀ sílẹ̀ náà ni ó ní gbogbo àwọn afá àkọ́kọ́ ńlẹ̀ Yorùbá ọkọ̀ ẹlẹ́bọ ni wọ́n ń bẹ̀ pẹ́lẹ́bọ lónà ẹlẹ́bọ ni wọ́n mẹ́lẹ́bọ ọlọ́njà ara nígbà bàbá wa ọ̀gá wa olówó rí wa Habibullah Adam abdulali lórí ọlọ́jẹ́ kí n bàbá bójú ogun báwọn afá wa nù Markaz ọlọ́ba dúró sí wọn gbogbo Markaz pátá káàkiri àgbáńlá ọmọdé ọ̀rẹ́ wa báyìí tá a jọ wò àtẹni tó tún máa rí àròyìn ni wa àní mọ̀nira ọlá innama amruhu isa arada shay'a an yaqula lahu kun fayakun. Assalamu alaikum.